káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ẹ káàárọ̀, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin bọ́dà mi, ẹ̀yin tẹ́ tí mo jùlọ, mo kí ẹ kú ojúmọ́. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú tẹ́ jù mí lọ àtẹ́tẹ́mi náà jù lọ tá fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti plus gbogbo onú rìsáàfù wa because a gbọ́dọ̀ fààyè gba àwọn people yìí wọ́n gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́mọ jíyàn pé kọ́mọ da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́mọ sọ pé ẹni pé gbogbo gbòòrò wà òkè ilẹ̀ Yorùbá tí wọ́n fara rọ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni ti di bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹni mi so ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́ni tí máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni ṣe to understand ó lè mọ jẹ́ fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa criminal ni wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wa mọ̀ pa wá kẹ́ mọ̀ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí kùkù kan kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ìsìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun lé mi ń bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nà jọ gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́run bẹ̀ wá so irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sẹ́wọ́ fẹ́ni kankan so a lè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join ìwọ tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọmọ bá ṣe apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù onífẹ́ ó túlà wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa criminal yẹn kí ló ń wá nu rìsáàfù wa òṣèlú náà ń lo àwọn tí dẹ̀ ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti sin tí wọ́n tán ṣe second time kọ́tẹ́ni tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorists yìí tẹ̀ ń fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí nígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹ dákun fọwọ́sowọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi kì í ṣe mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan ń bẹ̀ so tí yẹn sábà wọnú gbó àlèmọ́ ṣe ara ìṣe fídíò tó lójogun là ń lọ bọ̀ ní gbòòrò ńgbà tá a bá ń lọ gbogbo owó rí wa àdẹ̀mọ́ ṣe ní state by state ni from Ọ̀yọ́ state to Ogun state. ṣé o àdìsá ló ti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yẹn wọ́n lọ́ọ́ fẹ́ ní fọ́ọ̀mù o ìwọ tó bá fẹ́ join ìrẹ́pù security network wọ́n ní ọ̀fẹ́ ní fọ́ọ̀mù eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ìwọ tó bá mọbi tí ẹ̀hún ayẹká wà nínú Kùránì tó lè ká tó mọbi tí ó tó wà ní Kùránì ẹ̀dá ní jẹ́ kájọ fọ ilẹ̀ Yorùbá mọ́ ẹgbẹ́ ká lọ àjọṣe níṣẹ́ yìí nílẹ̀ Yorùbá eléyìí ò kì í ṣiṣẹ́ Sunday Igboho nìkan àjọṣe ni ẹ̀mọ̀ pé láti ilẹ̀ this man is a generous man tó bá kọ́ gbìyàn mọ́ra ó tún sọ̀rọ̀ nísìn ó ní ẹ̀kọ́ oníkàlùkù máa bọ̀ ẹ̀ wá join àní wọ́n tún wá ṣe ní ọ̀fẹ́ mo ti fẹ́ gba fọ́ọ̀mù mo fẹ́ lọ join sí irú ẹkùn security network o mo fẹ́ gba ẹnìkan ní Tinubu jẹ mí lówó for creating awareness for him
ẹgbẹ́ ṣe lọ́tọ́ ni Tinubu is owing you a big money for creating big awareness for him. Tinubu jẹ mí lówó lóòótọ́ Tinubu jẹ mí lówó kò ń ṣe èsì ó jẹ mí lówó bẹ̀ tó máa san ó máa kò ní san kí ni ó máa san Tinubu máa san. I am a positive person. Táwọn èèyàn mọ̀ nípa mi ni I am a very positive person. Mo máa ń bí ni pé nǹkan máa ṣe o. Èpè lánàá tó gbóyè ń bínú wẹ́wẹ́ Tinubu máa fún un. Ẹgbẹ́ kò tí pé 24 hours ojú oorun mo wà níbi iṣẹ́ mi ìrẹsọ síta mo wà níbi iṣẹ́ lójú oorun torí ẹ má ìkú lọ sáàrin gbẹ̀yìn ni mo rí mẹ́sẹ̀gì gbángán I'm like am I dreaming tí wọ́n ti báwo ni ẹ ní confirmento òun yẹn mo fẹ́ bọ́ ọ̀tà fóònù bàbá ẹ fi ṣe mo lo fóònù yẹn lọ́wọ́ òun yẹn mo fẹ́ bọ́ ọ̀tà ṣùgbọ́n mo rò pé lẹ́kìn jẹ́ káwọn èèyàn sùn torí ọ̀nà I am so happy mo bí àmì tí yín náà dùn sọ́wọ́ torí àjẹ ọmọ Ìgbòho ṣáṣọ yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí wọ́n sọ pé Tinubu ò ní fi Sunday Igboho lẹ̀ ṣe wọ́n gbà tá a pa nǹkan ok ká ṣe báyìí what next kí ni ká tún ṣe next ó dà pé péjì ò bá wù yẹn péjì bá wù yẹn máa ṣe ohun gbìfọ̀ láàrin ọmọ Yorùbá àti Tinubu péjì yìí a máa fi máa ṣe ohun gbìfọ̀ láàrin ọmọ Yorùbá àti Tinubu ẹtí ní ká pariwo kọ́ fi Sunday Igboho lẹ́yìn ti fi sílẹ̀ ẹni ká pariwo kọ́ gbé security fún ni ó gbé security fún ni ó wọ́n ti gbé fún so kí lẹ tún fẹ́ Yorùbá wù ilẹ̀ fẹ́ bọ̀dá ti sọ̀mà nígbà bọ̀dá ti sà ó burú tó ohun gbìfọ̀ ohun gbìfọ̀ mo gẹ̀ẹ́tì ẹ̀ ohun gbìfọ̀ kọ́ ni intermediary ọmọ èjì máa ṣe ya Tinubu tá a bá ti fẹ́ a máa sọ fún Tinubu ni kí bàbá wa náà pé ọmọ wa dẹ̀ náà pé wọ́n lọ́mọ ẹni òṣèlú bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlò ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ tí ò ní gbọ́ kò ní gbọ́ síta ní lẹ́nu nìsọ̀lákúnlé anybody tó bá fi mí ṣe yẹ̀yẹ́. Akọlùlù ni Mósè náà Ọlọ́run dẹ̀ yàn so akọlùlù alágbára lẹ̀dẹ̀ máa ń jẹ́ ẹ̀yìn akọlùlù yẹn Ọlọ́run máa ń gbọ́ ohùn yín èèyàn tún máa ń gbọ́ ohùn yín ó dẹ̀ máa ń gba owó ara ẹ̀yin lẹ́gbẹ̀rẹ́ ayé lákàndá àkàndá ẹ̀ náà lọ́lọ́run máa ń gba owó yín àti ohun yín fi ṣàṣẹ gbogbo ń tẹ́ bá sọ. ẹ rántí lọ́jọ́ kan ẹ sọ pé gbogbo àwa àníbi tí bàbá bá lọ kíkó wọnú ilẹ̀ á tẹ̀lé lọ. àdìsá ni sẹ́ẹ̀. tó bá wọnú ilẹ̀ tó bá wọnú ilẹ̀ alámọ̀tẹ́lẹ̀ àwa ò gbọ́ kankan o. lórí pé ìbí sí ìgbà àdúgbò lọ́wọ́ Ọlọ́run lórí pé ìyá àgbọn àti dèrò ẹkùn báyìí àti tún dèrò ẹkùn báyìí ẹ tún pè wá lórúkọ tó bá wù kan tó pè wá àwa ti tún dèrò ẹkùn báyìí àwa ti ní dèrò ẹkùn ẹ tó bá fẹ́ jẹ́ ìkọ́ wa pọ̀ àwa ti dèrò ẹkùn báyìí. bẹ́ẹ̀ni. so àdúgbò. àgbọ̀ yìí ẹ má bìí tó lọ. ṣòṣèlú ni ìbí inú gan kò lè kó ìyá. àgbọ̀ yìí o. Network náà fún à ń gbọ́ yín. So mo fi ilé tí mo wá kò tí mo wá ókè báyìí kò. ẹni sùn ẹ kì í yọrí kò nínú spíkà. Hello. À ń gbọ́ yín báyìí à ń gbọ́ yín ti yọrí. So èmi náà mo fẹ́ sọ fún gbogbo wa ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ẹ jẹ́ ká because táwọn bíbí yìí tán bá fi lè géènì gíráǹdì jẹ́ pé wọ́n ti ń wọlé àti rí wọn àti mọ̀ pé yẹ́sì wọ́n ti wọlé fún bá géènì gíráǹdì tó wàhálà ló máa dà ẹ jẹ́ ká join ká sowọ́ pọ̀ mọ́ pẹ̀lú bàbá kájọ fọ gbogbo ilẹ̀ Yorùbá mọ́ tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan lágbára ká láti fọ̀ mọ́ ẹ jẹ́ ká fọ̀ mọ́ because èèyàn kọ́kọ́ yọ igi ojú títí ẹ̀ náà kó tó lọ yọ tójú olójú. bẹ́ẹ̀ni. àwọn bíbí ti wọlé wọ́n ti wọlé already wọ́n ti ń ṣòro wọ́n ti ń ṣọṣẹ́ so Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á bá wa ràn bàbá lọ́wọ́ á bá wa fún wọn lágbára sí i á fi agbára kún agbára wọn ẹ̀mí wọn á gùn wọ́n á ṣe 120 wọ́n á ṣe 1 million years. oníkú láíláí. ẹni tó ní àníyàn gidi ẹni tó bá ti láníyàn gidi irú wọn ẹ bá yẹ ká sọ pé àwọn míì wọn máa ní pé igi tó tọ́ òkìkí irọ́ ilé òkú igi ilé máa pẹ́. igi ilé apẹ́ ń gbó ọ̀pẹ bàbá mi igi ọ̀pẹ ó tọ́ ó dẹ̀ da gbogbo àwọn ọ̀pẹ owó ni ó dẹ̀ máa ń pẹ́ ń gbó. àṣẹ Ọlọ́run àṣẹ kò sí bó ṣe wù kó rí Ọlọ́run
ọlọ́run àbá wa lọ́ọ́ra ẹ̀mí wọn àbá wa tó fún wọn lókun àtagbára sí. wọ́n tún ṣe president Yorùbá nation bàbá wa. àṣẹ ni tó bá di president ṣe àwọn akọ́lùlù náà wọn máa tún máa bá wọn ṣèjọba bẹ́ẹ̀ ni láṣẹ ọlọ́run ẹ jẹ́ kẹ́lómi náà tún sọ. ó dà kẹ́lómi tí wọ́n wá gbóhùn sókè o fàájà la wà yìí o ẹ̀dá kò tí ì kàn yín àgbàyà ni ẹ má lò gbójú níbí ó lè fúráìdíò àbí kí lórúkọ ti yín ẹkùn dédé àsìkò yóò ìrẹ́kùn là ń tà lọ́wọ́ báyìí ìrẹ́kùn security network ẹkùn dédé àsìkò yóò according to the time ìrẹ́kùn security network. inú mi dùn nígbà tí mo gbọ́rọ̀ yẹn ó dàbí ìgbà tó jẹ́ pé èmi náà jọ ẹ̀wọ̀n kájọ kọ́wọ̀rin kò dẹ̀ yọ ẹnìkan kan lẹ̀ lẹ́rí ilẹ̀ Yorùbá wa ọ̀rọ̀ Awólọ́wọ̀ ló fẹ́ ṣẹlẹ̀ yìí tàbá wò níwájú ẹja kọ́kọ́ kí bàbá pé bàbá ṣe wọ́n ní tiwantiwa tèkísà àtàtàn tí wọ́n bá ṣe pípa rẹ̀ láyé ò sì gbé àwọn pípù yẹn wọ́n mọra wọn wọ́n kóra wọn wọ́n máa ń tẹ̀léra wọn ni ìpẹ́pẹ́yẹ ẹjẹ́ wa náà tẹ̀lé bàbá yẹn nítorí wọ́n bá kúrò bẹ́ẹ̀ ló ní kálukú ròyìn àwọn tó ti lọ wọ́n ròyìn nǹkan tí àwọn tó kúrò bẹ́ẹ̀ ṣe nǹkan tí bàbá yẹn ń ṣe tá à ti mọ̀ nǹkan ńlá ni bàbá yẹn ti ṣiṣẹ́ ọ̀tá wa Yorùbá gẹ́gẹ́ bá a ṣe rí síra wa nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká wá fẹ́ yẹn rí ká fi sọ́pọ́ọ̀tì bàbá yẹn ká sọ́pọ́ọ̀tì Sunday Igboho ṣe rí tí gbogbo wa bá ń ké lórí afẹ́fẹ́ tí ròyìn bíi mẹ́ta yìí bá wà bí mẹ́rin bá wà lásán lórí afẹ́fẹ́ tá a bá ń ké báyìí tá à ń sọ́pọ́ọ̀tì àgbàrá wa ẹ má jẹ́ ká àwọn kan máa ṣe nǹkan gidi àwọn kan máa wò pé nǹkan gidi tó ń ṣe ibẹ̀ náà lẹ́tì rẹ lómi tí ó máa ṣe yẹ̀yẹ́ rẹ̀ ẹ wo bí tí nǹkan tẹ̀ ń ṣe ẹ wo bí tó gbé wa dé ní orílẹ̀-èdè Nàìjíríà nìsín ẹ wo bí tó gbé wa dé a lè jókòó kalẹ̀ nù ilé àwa tá a lè ṣe irú àbùtẹ́ gbé síta yìí tá a lè sọ̀rọ̀ àwọn kan lójútì àwọn tí ò bá lójútì tán lè sọ̀rọ̀ tán lè ṣe kúrò nǹkan báyìí kán jáde kán jẹ́ ká sọ̀rọ̀ ká fi ohun ẹnu ká fi gbára wálẹ̀ ẹ má jà máa gbára wálẹ̀ lábẹ́lé mo tún gbọ́ prógrámù kan lọ́yọ̀ lánàá tán láwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ náà pé ilẹ̀ Ọ̀yọ́ tètè tó bí aago méje everybody wọ́n ti ní Boko Haram bọ́m̀bẹ̀ everybody wọ́n ti sá lọ tí ó sẹ́ni kankan lọ́yọ̀ mọ́. ogun dé báyìí ogun lélẹ́yìí. wọ́n tọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan bí àáfàá bí wòlíì bí babaláwo gbogbo wọn náà gbogbo èèyàn náà ló lágbára Yorùbá tá à ń lo agbára wa ni agbára Yorùbá ń bẹ lọ́wọ́ wòlíì agbára Yorùbá ń bẹ lọ́wọ́ àáfàá ṣé wọ́n ní àti Saudi àbí láti Jerusalem ṣé wọ́n kó ewé wá bẹ́ẹ̀ wọ́n kó ewé wá sí Nàìjíríà ni wọn ò kó ewé wá náà ẹ jọ ta lè léyìí ẹ má fún wa ní copyright ẹ jọ náà. ìmọ̀ tá a ní Nàìjíríà ní gbogbo wọn ń lò tán fẹ́ dorí ẹ̀ kodò mọ́ wa lọ́wọ́ ẹ̀gbọ́n torí Ọlọ́run irú ẹ̀ Ọlọ́run sì ṣe náà ìyá wa náà èyí náà ẹ ti ló ṣàkíyèsí jìkà àjọ ń lọ ni. àjọ ń lọ ni. Oloye Sunday Igboho akínyìn gan ẹ kú ọkùnrin torí ọkùnrin ni yín bẹ́ẹ̀ni ẹ jẹ́ kó sú yín gbà gbogbo ẹ ṣé o ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín Ọlọ́run dẹ̀ máa dúró tì yín Ọlọ́run ní padà lẹ́yìn yín o ẹ ṣé gan gidi ni tí nǹkan mi bá tún kù tá a bá fẹ́ dá sí àtúndá sí padà ẹ ṣé ìyá wa. ẹ ṣé bàbá wa God bless you sir. ẹ̀dá bá gbóhùnsókè ẹ̀dá bá gbóhùnsókè. àwọn tó ní kí n fún àwọn ní more information lórí ìlú ẹkùn bàbá wa lóyè Sunday Igboho ṣàlẹ̀ ti gbọ́rọ̀ lẹ́nu wọn yẹn so wọ́n ní according bọ́yọ̀ máa ṣe nísìn each local government àbí bíyá local government àbí mọ́lẹ́ ṣe máa ń pè ní igun every play everywhere ẹ máa ní coordinator níbẹ̀ tó máa lọ máa bá wọ́n ní ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o voluntarily ni o ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀ wọ́n lè kọ́ ọ̀gbìn ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o òsínpá fẹ́ gbowó lọ fọ́ọ̀mù lọ́wọ́ anybody voluntarily ni o so báwa tó ń sọ̀rọ̀ ìdáyẹ̀ gbóhùnsókè.
Bàbá mi Yorùbá wí mú kí yín o, mú kí gbogbo ọmọ Yorùbá, ọmọ káàrún-jìrè tó ń gbọ́ mi o, a kú oríire o. At least tá a bá ní akíkanjú láàrin wa, tá a lè ní àwọn bàbá tó ń support wa pẹ̀lú àṣẹ Nàìjíríà. So ìyẹn ní pé ó já sí pé àwọn ọmọ Yorùbá á ti lè defend ara wa sìn. Yes, we can defend ourselves now. Tó wá gbé àwọn bàbá wa tó ń ṣe àwọn pípù yìí. Anyway, mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ni bí bàbá mi Yorùbá wò yìí ṣe ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Jàgàbá a dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ṣe léyìí fún wa. Wọ́n á tún ṣe mí. Wọ́n á tún ṣe mí. Wọ́n á tún ṣe mí. Wọ́n á tún ṣe mí fún àwọn ọmọ Yorùbá. Torúkọ òfin ní parẹ́ nínú Yorùbá. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olóyè náà CSI. Wọ́n kú ìfi ọmọ Yorùbá ṣe. Torí tó bá jẹ́ pẹ́lú mi ni a wò ó pé tọ́lọ̀ tiẹ̀ ti yọ ohun èyí tó ń ṣe. Owó ní dá sí mọ́. Bẹ́ẹ̀ni, kò ní dá sí mọ́ ṣùgbọ́n ohun yìí bàbá yẹn torí àwọn táwọn àlókè òkun ọ̀pọ̀lọpọ̀ wa la mọ àfẹ́ẹ̀lì implication nǹkan tó ṣẹlẹ̀ sí wa ju àwọn èèyàn wa tó wà nínú torí àwa là ń ro wípé jọkànjọkàn a máa padà wálé pẹ̀lú nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí wa yìí ó dàbí pé ilé ò fẹ́ ṣú ọ̀mọ̀ ṣùgbọ́n sìn láti lè defend ara wa àdúpẹ́ lọ́wọ́ bàbá wa wọ́n fẹ́ fi àsìkò yìí kí fi ráńgọ̀ wọ́n fẹ́ fi àsìkò yìí pé gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣẹ̀rí àwa kan wà bẹ́ẹ̀ pé àgbìyà lè kéwù nígbà tẹ́ ń kọ́ wa ń kéwù ẹ̀nà kéwù yẹn sí wa lára ni ẹ̀dẹ̀ sọ fún wa pé agbára wà ń bẹ a fẹ́ rí agbára yẹn sìn gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá èmi o ẹ̀dá mo tún ń pè yín mo challenge yín wọn tẹ́ẹ̀bá ọmọ àlè ní yín tẹ́ẹ̀bá lè ṣíwájú. Àní ẹ má sọ bẹ́ẹ̀ bàbá wọn ti ní ọ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ gbogbo wọn Yorùbá la pè táwọn náà tó bá níbi tó bá ní àyè wọn ti sọ pé àyè táwà nínú Kùránì wọn ní káwọn náà gbé dání ẹ tó láyé ta nínú Bíbélì kó náà gbé dání tó ní kíní kan every one of us ni. mo ń fàṣìkò yìí pé wọn ní pé gbogbo ayé. ẹ má àwọn náà mo sọ pé ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn má bẹ̀yìn ni. Bàbá Ṣógunró thank you for the gift o àwọn èèyàn tó fún mi ní gift weekend thank you for the gift Ṣógunró and lórí YouTube náà Mr. Dàpọ̀ Àṣìṣe ẹ ṣe gan ọwọ́ yẹn wà lọ sókè mo ti ń gbowó rẹ̀ olóyè mi ò ta fọ́ọ̀mù èmi ta fọ́ọ̀mù rẹ̀ kù èmi ló lè ẹgbọ́n ṣẹgbọ́n tí bá ń bú wọn sọ wá ní kí wọ́n bá wọn fásitì wọ́n ń pè mí ló lè. ẹ ti máa round up sí nìyẹn ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn wa wọ́n ní wọn ta fọ́ọ̀mù o wọ́n ní wọn ta fọ́ọ̀mù is free o ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o. fọ́ọ̀mù ọlọ́fẹ́ ni o ojú gbogbo ayé náà ti ń sọ ọ́ sí o torí àwọn Yorùbá ìgbà yẹn làwọn kan máa lọ kóra wọn jọ síbi kan sì tán máa fẹ́ kọ́lé ọ́ máa fẹ́ ra mọ́tò lórí. irú ẹkùn dẹ ní o irú ẹkùn ní o torí ẹkùn ti pọ̀ ń ta o ẹkùn oríṣiríṣi ti wà ń ta irú ẹkùn là ń sọ security network Sunday Igboho irú ẹkùn ní o irú ẹkùn tiger tail. irú ẹkùn fọ́ọ̀mù wọn lọ́fẹ̀ẹ́ ni o. ọ̀fẹ́ ni o. ààrẹ náà máa tún máa ta fọ́ọ̀mù sí ìyẹn máa ta fọ́ọ̀mù ọ̀fẹ́ ni wọ́n fẹ́ dìfẹ́ ní wọ́n wá ní o ọ̀fẹ́ ni o. ẹ̀dá yìí ẹ ṣe gan ẹ bá agbóhùnsókè bóró kílìn láti wá o bóró kílìn láti wá. Yes sir. ẹ bá wa kọ́ wa táàpù lórí sóòtù ẹ dákun à ń gbọ́ yín sàn. mo fẹ́ kí àti àwọn kí bàbá kan ṣe àkíyèsí kan nítorí àwọn Yorùbá àwọn làbúrú jù ọ́. Ọlọ́run fi gbé kí ilé wọn lọ́wọ́ wọn dẹ̀ ní ṣíṣe. àṣẹ. àṣeyọrí náà ṣe ló àṣẹ àṣẹ àṣeyọrí gbogbo àwọn ṣe. àwọn àgbẹ̀ká ń bá òkùtù wọn lórúkọ Jésù àṣeyọrí àwọn ṣe. àṣẹ. Number one, àwọn ṣẹ́gbẹ́ pé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ pé kí wọ́n lọ máa rẹ́gísítà lọ́fẹ̀ẹ́ àwọn ọ̀pọ̀ pé owó. Tọ́dún nípa tá a bá ti gbọ́ pé ó gba owó ó máa fèsì ẹ̀ o. Number two, ṣẹ́gbẹ́ pé ó ti di ọ̀rọ̀ coordinator sí coordinator sí olùkọ́ ló máa mú àdúgbò ẹ̀dá ní o. bẹ́ẹ̀ni. ẹni tó gbọdọ̀ gbàdọ̀ lè fún àwọn ẹni tó bá ti fẹ́ mú ìyàwó tó bá ti fẹ́ wá ẹni kó lọ mú ìwé ọjọ́ bí ẹ̀ wá. kò gbọdọ̀ jẹ́ tuntun. Number two, àwọn ọ̀túnkọ́ tó tọ́ pínpín ẹbí tó ti wá. ó máa lọ jẹ́ Fúlàní tó ní àti ní Fúlàní tó ń jẹ́ Adéṣọlá àti ní Fúlàní tó ń jẹ́ Àríyàn. So
gbọ́dọ̀ jẹ́ Fúlàní o kọ́ lọ pláàkì àwọn ọmọ olórúkú ẹ̀ sí wọn láàrin. ṣé ẹ ń gbọ́ èyí kọ́dínétọ̀ wa àwọn náà wà bí wọ́n ń gbọ́ yín sà. Nọ́mbà 3 ni pé ẹni ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ èmi Muslim ni Christian ni òkùnrin ilé Yorùbá ẹ̀sìn wa o ilé ìgbà pé àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ká dúró ká gba ara lẹ̀ lọ́wọ́ àwọn jẹgúdújẹrá yìí because wọ́n ti wí pé wọ́n ti wà lórí ilẹ̀ wọ́n ti wà ní gbé wa so ẹni tí a bá ti bá ní gbé wa báyìí tí ó ní business tó ní gbọ́dọ̀ ṣe máa gbé. kírímínà ni. ìkẹyẹ ìṣèkárẹ̀ fi ọ̀rọ̀ fídíò tó bá tẹ̀ náà èèyàn wa létí ká fi mú ọ̀rọ̀ fídíò kan wọ́n kúrò ká fi ṣe ìdọ̀tí owó bá ti dé ojúbọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ẹ ṣeun gan. ọlọ́run jẹ́ ká máa tẹ̀síwájú àṣàṣeyọrí. àṣẹ òdùnmọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí péèjì ẹ bá mi kí kábíyèsí àkànbí ṣe wá pọ̀ lọ́wọ́ mi bá ìtòrí ọlọ́run àkànbí ìlú fẹ́mi lóyè ọba ti wà lókè ọ̀dẹ kábíyèsí mi lókè ọ̀dẹ bá mi kí bàbá mi lókè ọ̀dẹ kú ọjọ́ ìbí ẹlẹ́sà òkè ọ̀dẹ ìgbà ọdún ìṣẹ́jú kan ni bàbá ẹgbọ́ ẹ̀tọ́ àgbo fọwọ́ páwú ni àgbo fẹ̀yìngì jẹ nǹkan nú ẹran ẹ̀ẹ́dọ̀bì náà ẹ̀ tún jẹ nǹkan nú ẹran bàbá ẹ gbó báyìí ẹ máa gbó ẹ ní gbogbo oṣù happy birthday ẹ bá mi kí kábíyèsí mi lókè ọ̀dẹ ọmọ òkè ọ̀dẹ ni mí òkè ọ̀dẹ dẹ lé mọ́kùnrin mi lójú òjò wà nínú ọmọ arólú owó òjò wà nínú ọmọ adélé tejiteji òjò wà nínú ọmọ sàó èmi lọ́mọ ogun kí mọ́ mú kí òkìrì mẹ́sẹ̀ méjèèjì tí lọ́mọ jáde fòbílẹ̀ ń jọ ọmọ wọlé béjì wọ ọmọ obìnrin tán ju kèrè àmọ́ èmi lọ́wọ́ lọ́lọ́ yìí lọ́ọ́ rafa ìlọgbòdì lẹ́yọ̀ kàràkọ́lọ́ lọ́mọ lọ nílò ọ̀rọ̀ ọmọ wa sí lọ́mọ ipò ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́ ẹrù ẹ̀ mẹ́fà èmi lọ́mọ eléégún mọ́nà mi lọ́rẹ́sẹ̀ bọ́ ọ̀nà mi lẹ́ẹ̀kan ẹ má rí kí kábíyèsí mi lókè ọdẹ kábíyèsí o happy birthday to my kábíyèsí lókè ọdẹ àṣẹ o ìgbà ọdún kan ni o kábíyèsí mi o àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ àṣẹ o àṣẹ 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 ẹ ṣé gan Mr. Sunday dàpẹ́ ti sọ̀rọ̀ abẹ́ẹ̀dẹ̀ yìí máa sọ̀rọ̀ nísìn Mr. Sunday ṣe ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. mo fẹ́ kí n fún àṣeyọrí tẹ̀ ti ṣe tó fà lórí ètò ó dà àṣẹ ẹ ṣeun lẹ́ka tó gbé kàn lórí fóònù then Mr. tanìyẹn náà Mr. kò lórúkọ Stone ṣe wà ń bẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ mú dábì mi tẹ́ ẹ bá kàn bí ọmọ olódò dẹ ẹni kò ní ṣe kankan kò ní ṣe ládàá kò ní ṣe anything àkànbí ti ṣe lẹ́yìn o. kábíyèsí ọba wa ní òkè ọdẹ ẹni sùn wà lórí fóònù ó yá lórí fóònù ẹ bá kọ́kọ́ máa kí kábíyèsí àkànbí di méjì ẹ máa kí àkànbí kábíyèsí òkè ọdẹ ẹ ló à ń gbọ́ yín. ẹ kú ijọ́ méje o. jọ́kan pẹ̀lú sáà o. ẹ kú iṣẹ́ ìlú. ẹ ṣeun àṣẹ. ìbéèrè ni mo fẹ́ bẹ̀rẹ̀. ẹ bèrè sáà o àwa pẹ̀lú yín sáà. láti ìlú tí mo wà sẹ́mi náà lè gba fọ́ọ̀mù. ẹ máa wá sílẹ̀ Yorùbá ni sáà mo tún rí nọ́mbà ìpínlẹ̀ nọ́mbà ilẹ̀ Yorùbá. Okay. Because ilẹ̀ Yorùbá ní Nàìjíríà la fẹ́ defend ṣé wọ́n fẹ́ join ìwà ẹ máa wá ni. ẹ ṣeun sà àṣẹ Ọlọ́run bá wa ṣe o àṣẹ. àkànbí di púpọ̀ lọ́wọ́ mi àkànbí àṣẹ o. ẹ má gbọ́ wa nínú ilé ẹ dákun torí Ọlọ́run àti gbé kọ́ọ̀nù yẹn má gbọ́ wa nínú ilé ẹ ló Stone ẹ̀gbọ́n sókè Stone ẹ̀gbọ́n sókè. tó kábíyèsí wa bàbá wa lókè ọdẹ èmi yóò gùn. àṣẹ àṣẹ. nígbà tí wọ́n bá tí oríire ilẹ̀ Yorùbá bá dé wà ní fi ń ṣàwátì. àṣẹ Èdùmàrè àṣẹ. ẹ dàgbẹ́ ń pọ̀ mọ́jẹ pẹ́ o. àṣẹ àṣẹ. ewé pẹ́pẹ́ ló ní kẹ́ ẹ pẹ́ o. àṣẹ. ẹ gbò lórílẹ̀ ayé o. àṣẹ 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 àṣẹ. wọ́n ti máa jẹ iṣẹ́ àríkóṣẹ́ jábọ̀ máa jẹ iṣẹ́ àríkóṣẹ́ àṣẹ àṣẹ tàfi wúre sí orí yóò ṣẹ mọ́ yín lára. àṣẹ àṣẹ Èdùmàrè àṣẹ.
tó Yorùbá wuyì ẹ̀yin náà dàgbà o. àṣẹ o àṣẹ. 150 years káwọn àjẹlé yín parí jẹ. àṣẹ. tó ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ dójú ẹ̀ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ bá ṣe máa ń bára wa sọ̀rọ̀. wọ́n ti gbélẹ̀ fún wa báyìí wọ́n jẹ́ sọ wípé ọ̀fẹ́ ló bá dé. ẹ jẹ́ kí àwọn ọlọ́gbọ́n àti àwọn olóyè kí wọ́n tẹ̀lé bàbá yìí. àwọn tí ò ṣe ọ̀dàlẹ̀ àwọn tó jẹ́ pé Yorùbá lè fọkàn tán àwọn tó jẹ́ pé wọ́n ní máa wò pé mo ṣe tẹ̀lé ní ògbówó yẹ kó máa fún mi lówó. ṣe rí nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú dùnú wípé ọ̀fẹ́ ní fọ́ọ̀mù nítorí àbí sọ bẹ́ẹ̀ ni pé ìwọ tó o bá fẹ́ láti dìfẹ́ǹdì orílẹ̀-èdè bàbá rẹ tó wá látọ̀kan ló fẹ́ jẹ́ kí ìran rẹ ó parun ìwọ ni kó o wá sọ́dọ̀ wa láti wá bá wa ṣe kì í ṣe ìwọ ọlọ́tẹ̀ tó jẹ́ pé o ní iyèméjì tó fẹ́ máa gba information látọ̀dọ̀ táyà tọ̀dọ̀ kẹ́hìndé tó fẹ́ lọ darapọ̀ mọ́ wọn tó bá wá jẹ́ pé nǹkan tí wọ́n ní lọ́kàn láti lọ darapọ̀ mọ́ tó bá ti ń lọ báyìí òun ọ̀rọ̀ náà. àṣẹ. tó bá jẹ́ pé nǹkan tó ní. ẹ fàṣẹ sí pé ẹni sùn dàrẹ tó bá pẹ́ Tinubu náà ṣe pé fún ṣe máa ṣàṣẹ bàbá wa ẹ̀wọ̀n wọn lè pè. tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ní lọ́kàn láti lọ dalẹ̀ láti lọ mú nǹkan tí ò yẹ kó kú sílẹ̀ láàrin wọn tó fẹ́ dabẹ̀ bó bá ti ń lọ báyìí kúkú díẹ̀ kó débẹ̀ ògùn pọ̀ ni. àṣẹ ògùn pọ̀ ni. ògùn pọ̀ ni wọ́n ti lọ gba kílíà. bẹ́ẹ̀ ni. wọ́n á jẹ́ kó tún lọ náà tó tún tẹ̀lé wọn tó tún ní ìdàkejì lọ́lọ́kàn tó gbé ẹ̀pà gidi dání tó bá ti ń dé bẹ́ẹ̀ ó jẹ́ dojú ara ẹ̀ tó fi para rẹ̀ dá. ó parí sí ẹ bá nìyẹn kò ní kú sí wa lọ́rùn máa lọ kú sí títì. àwọn ọmọ Yorùbá wọn máa sọ pé Yorùbá ò nífẹ̀ẹ́ ara wa. a nífẹ̀ẹ́ ara wa. a nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n àwọn kan kò ní kó bá ṣe ọmọ àlè láàrin wa ọmọ àlè àwa ṣùgbọ́n àwọn tó bá jọ ọmọ àlè láàrin wa tó jẹ́ pé àgbéṣàn tiẹ̀ láti lọ bá bẹ̀ jẹ́ láti lọ di nǹkan tí ò yẹ kó ṣe bẹ̀ bó o ṣe ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣókùn yóò tún wá pọ́ nísìnyí o ṣògo pọ̀ ikú di mélòó. bẹ́ẹ̀ni ṣògo pọ̀ tì. àwọn alálẹ̀ Yorùbá mọ̀ pọ̀ ni ọlọ́àpọ̀lọ́ àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti dálẹ̀ ẹyẹ ilé Yorùbá ọlọ́àwọn láàmú táwọn pípé ti gbẹ̀mí wọn ọlọ́àwọn láwọn ọmọ kékeré tó ṣe pàdé níbi tí wọ́n wà tí wọ́n ti fi wọn lẹ̀ ẹ tó bá ní wọ́n máa fi lè tó bá mọ̀ dandan pé lọ́rọ̀ ọmọ á máa dùn lójoojúmọ́ because àwọn ọmọ tá à ń sọ àwọn ọmọ tí ò tí ì dàgbà tí wọ́n ti ì dàrúgbọ́n ẹ̀mí máa jí aṣọ tó máa wà lọ́rùn àwọn ọmọ yẹn. ó ti pé 10 days báyìí. tí wọ́n tí ẹ̀ tí ì lè jẹ́ ní pápá sí ẹ̀yìn máa jí àwọn obìnrin wa tó jẹ́ pé ọlọ́fin tó tó ni wọ́n àmì ò lè wọ pátá mi ò lè wọ kíní àná mi ò lè wọ kíní kan ẹ̀yìn wọ́n sì ṣẹ́kọ̀ ti lo ọjọ́ mẹ́jọ lára wọn báyìí àbọ̀jọ́ méje. ìwọ tó bá ní wípé kíní yóò ní ṣe é ṣe ó jẹ́ Yorùbá ni ó jẹ́ Haúsá ni ó jẹ́ Ìgbò ni ó jẹ́ kìsìtẹ́nì ni ó jẹ́ Mùsùlùmí ó jó níṣẹ̀ṣe ni tó bá ní kò ní ṣe é ṣe ògùn láka yóò ṣì mọ́lẹ̀ onílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ òde ọ̀run yóò dẹ́ ẹ̀mí rẹ̀ lẹ́kọ̀ọ́. àṣẹ. èṣù kan náà wá ṣọ́ títí wípé ó wà máa fẹ́ nu ara ẹ̀ kà káàkiri pé kankan rẹ̀ rí ó máa fẹ́ nu ara ẹ̀ kà torí pé ilẹ̀ Yorùbá was bleeding nǹkan ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ntaari la rí yẹn ntaari la rí o ntaari ta gbọ́tọ̀ gbé sórí social media la rí àwọn kan wà táàrí rárá kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run. àwọn kan wà táàrí rárá ẹni tó bá wá ní kókò ṣeé ṣe tó nílẹ̀ bàbá tèmi tẹ́mi jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tọkàntọkàn ló lóun fẹ́ dá ogun òkúlẹ̀ Yorùbá rí. bẹ́ẹ̀ ni òkú wa rí o. ogun òkúlẹ̀ Yorùbá rí àwọn bí kìtà bá gbóhùn wa lókèrè wọ́n máa ń sá káàkiri. wọ́n máa ń ṣùgbẹ́ ni. gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ìjẹ̀fẹ́ mọ́ni tó ti ń sọ Yorùbá èdè ò bá lọ èdè ò bá máa lọ tó ti ń sọ èdè Yorùbá ìwọ kẹ́ni tó bá jẹ́ kó lọ bínú obìnrin tó dàgbà nínú obìnrin tó mú àyà lára obìnrin tó mú àyà àwọn ọmọnìyàn lára obìnrin tó jẹ́ kóbìnrin tí wàá gbé ẹ̀kùn sẹ́yìn obìnrin náà ló láì lóhùn tó fi ń sọ̀rọ̀ torí nǹkan táwọn àbí àwọn ṣe láyé wá pọ̀ obìnrin náà ló láì lóhùn tó fi ń sọ̀rọ̀ obìnrin ló kọ́ ẹ bí wọ́n ti ń rìn obìnrin ló kọ́ ẹ bí wọ́n ṣe mọ dídán ọwọ́ dá o tún wá dàgbò tó fọ́bìnrin sílé kẹ́ tó bá jẹ́ onílọ́kàn láti lọ da ìbẹ̀rù láti gbàbọ̀dé fún wa onílọ́kàn láti lọ da ìbẹ̀rù ògùn pọ̀ ni. òkú kọ́ lélẹ̀ yìí o òkú kọ́ lélẹ̀ ọ̀ṣọ́ abẹ́lé ẹ̀ wò omi àjàpá ní ẹ̀. táwọn wọ́n ti gbẹ̀gbẹ́. ọ̀ṣun abẹ́lé ẹ̀ wò omi àjàpá ní ẹ̀. ó oríire tó bá ti ní nǹkan tó dá lọ́kàn ìwọ tó fẹ́ lọ mú páàsì lẹ̀ mo ní sọ bẹ́ẹ̀ mo ti rí bó ti ní lọ́kàn pé ó ti dá kan mi lẹ̀ ó fẹ́ lọ mú páàsì lẹ̀ báwo nǹkan tó náà fẹ́ ṣe lọ́tẹ̀ yìí. ìwọ tó tún súnmọ́ gbòòwò torí mo mọ̀ pé bàbá gbòòwò wọ̀ èyí ṣe kọ́ rẹ̀ tó tún fẹ́ lọ mú páàsì ẹ̀ lẹ̀ tó tún fẹ́ lọ mú páàsì ẹ̀ lẹ́ẹ̀kan sí èmi ò wá nílò Ọ̀ṣun mi nílò Ṣàngó mi ní lóògùn fún ọ nǹkan mi màá tún wá lò fún ọ ayélujára ni ó pa ọ.
àṣẹ àwọn yóò ṣe àṣẹ lọ́nu àwọn yóò nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho. bá a ti sọ́bà yìí làwọn kan máa sọ wípé mo ní lọ́kàn máa jẹ́ lọ́ọ́ gbàgbé bá a ti sọ́bà náà máa ti máa gbé ní gbówó fẹ́ nìkan pé láti ibi tá àmọ̀ táwa náà ti mọ̀ tó ti gbówó fún wọn wọ́n á ti gbówó fún. YouTube ṣáwà lórí live show because mi rí comment lórí YouTube mọ́ o à ń gbọ́ yín. bó o bá ti ń rò no mo mọ̀ pé òun inú yín ẹ má fẹ́ bí fún smart gbogbo smartness yẹ Ògún Ọya Ọ̀ṣun Ṣàngó Ọbàtálá gbogbo wọn á ṣe pa ẹni torí pé wọn gbà bọ̀dé fúnlẹ̀ Yorùbá rí gbogbo àwọn tí mo dárúkọ yìí wọn gbà bọ̀dé fúnlẹ̀ Yorùbá rí wọn fẹ́ bí ilẹ̀ Yorùbá ó ti tẹ̀síwájú wọn fẹ́ kí àwọn ọmọ aládé náà náà lè máa pàṣẹ bá a ti wà lókè òkun nígbà yìí àwọn náà jẹ́ bàbá wa stone bàbá wa land up lọ́wọ́ kan. all right mo fi okú lẹ́fọ̀ọ́ náà. ẹ ṣeun gan. ọba wa ní lọ́kàn láti ṣèkà fún Ìgbòho Ọlọ́run jókòó ẹ̀ ní ẹ̀gbà fi okú lẹ́fọ̀ọ́ náà. ẹ bá wa ẹ ṣeun gan bàbá wa yọ̀rọ̀ yẹn káwọn lára gidi gan ni. TikTok wa ti dúró gbọ́n ibi etí di o TikTok kí ló ṣẹlẹ̀ ṣáṣe wà lórí live àbí ká jáde. ẹ lọ bá gbóhùn sókè o àbí YouTube mo ń sọ o YouTube dúró gbọ́n níbi etí di o ẹ lọ bá gbóhùn sókè sà. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ni àṣẹ. Congratulations to Sunday Igboho Àdìsá àti gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun. Oye mi sir. Ẹ ṣé gan, thank you, God bless you sir. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ní diaspora ẹ bá mi download tap send ẹ jọ̀ọ́. Ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wo tap send ẹ lè fi send owó láti anywhere tẹ́ bá wà sí Nàìjíríà. Direct deposit ni kò ní third party. Tẹ́ bá wà nínú ilé yín anywhere tẹ́ bá wà yín ṣáà ti download látòrí fóònù yín. Wọ́n fẹ́ send owó sí Nàìjíríà àárọ̀ ọ̀sán alẹ́ aṣẹ́wó ni wá confirm aṣẹ́wó ni wá aṣẹ́wó tó wà register ni wá aṣẹ́wó kì í gbọ́dọ̀ dé kò sígbà tẹ́ lọ́dọ̀ aṣẹ́wó tí ò ṣílẹ̀kùn fún yín aṣẹ́wó ń kí yín o ẹ̀yin èèyàn ṣé mi ò jọ aṣẹ́wó lójú yín báyìí aṣẹ́wó ni wá ẹ̀jọ́ ẹ bá wa ṣe gbogbo tó bá fẹ́ ṣẹ́ lómi ìṣe project nílé ẹ ṣe máa wábò kíkàkiri ẹ ṣe máa pa àwọn èèyàn ìjọṣẹ́ lè bá mi send you don't need that in your comfort zone àti your kódà kẹ́ wà níbi iṣẹ́ tẹ́ bá mú fóònù yín báyìí ẹ̀hún bí ẹni pé ṣe transfer ni ẹ̀dá bá dẹ̀ send ẹ̀ sí ó máa wo àkáǹtì wọn ní straight pé bí àwọn àti pé ẹ fẹ́ lọ gbowó ní báǹkì ẹ lọ mú kinní kan wá kò sí nǹkan tó jọ kò dẹ̀ sí third party at all ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi ẹ lo Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó tó bá send kódà kó send $1 kódà kó send £1 kódà kó send €1 kódà kó send any one kinní kan ní àkọ́kọ́ tó bá fi lè lo Abiola 223 as your promo code wàá gba $10 ní cash. $10 cash padà lẹ́sẹ̀kẹsẹ̀ ní no go come and rate wa tó bá ṣe rate wa ò lẹ́gbẹ́ tó bá lọ sókè ẹ máa rí tó bá lọ sísàlẹ̀ ẹ máa rí ẹ máa every time every yóò fẹ́ ṣẹ́wó wàá rí bó ṣe lọ sókè bó ṣe lọ sísàlẹ̀ ìfọlọ́run bá abẹ bá mi dáná Abiola 223 ẹ dákun torí Ọlọ́run YouTube kí ló dé o àrí comment mọ́ lórí ok ẹ má bínú o YouTube ta ló kàn lórí YouTube yẹ lórí ok kóyìn àbí kí lórúkọ yín kóyìn máàtì ọlọ́run ṣàánú fún mi ò gbọ́ English tí o bá gbóhùn sókè. Yorùbá náà lórúkọ mi kò ń ṣe English name. ẹ rà mà. ẹ ṣeun sà. ẹ kú ètò mà. àjọ ń ṣe ni o. Ọlọ́run wọ́n máa bá wa tún ilẹ̀ Yorùbá ṣe lágbára Ọlọ́run. àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. àṣẹ. gbogbo ẹni tó bá fẹ́ bàjẹ́ bí bàbá wa ṣe rí bí wọ́n ṣe wí yẹn ló ṣe
máa rí fún irú ẹni bẹ́ẹ̀. Irú ẹkùn yìí prógráàmù tí security network tó dùn nù gbogbo ọmọ Yorùbá àtàtà ni torí kò sọ ọmọ Yorùbá àtàtà tó máa ní pé kò dùn nù òun. Ìbéèrè kékeré kan lèmi kàn fẹ́ béèrè. Mo fẹ́ kẹ́ bá mi fi ọgbọ́n àgbà kẹ́ bá mi fi digest it because bàbá wa Sunday Oloye Adéyẹmọ Igboho ṣá ẹni tí gbogbo wa nífẹ̀ẹ́ sí ni àmọ́ nígbà tí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ olóṣèlú àṣẹ òṣèlú báyìí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ibi tá a ti jọ ń bọ̀ pẹ̀lú wọn tẹ́lẹ̀ pọ̀ nísìnyí tí drama ti change ṣé kíní yìí ṣe tí ó padà di ọ̀rọ̀ òṣèlú pé APC ní kìnìkan ṣé kò ní ṣe tí ó padà di tí ó padà skata mọ́ àwọn irú àwa tá a sọ pé torí ibẹ̀ ṣe ń sọ yìí àwa kan ti ń nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ wọn àmọ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ní gbogbo ògbò láyé olórí lolórí á máa jẹ́ kó má wàá jẹ́ wípé ìṣe ní kíní tí máa tún lọ jẹ́ pé láti inú omi tútù lọ́nà ìgbò gbóná sọ́kọ̀ lọ́wọ́n níjà bọ́ láti inú omi tútù sínú omi ìgbò gbóná lágbára Ọlọ́run. ṣẹ́rí ìbéèrè tí mo fẹ́ béèrè. bàbá wa ẹ ṣe gan mo dúpẹ́ fún ìbéèrè tẹ̀lé lọ́wọ́ rẹ̀ ṣẹ́rí ọ̀rọ̀ ìrẹ́kùn security network tinú ọmọ Yorùbá ẹyọ kan ni wá mo sọ̀rọ̀ kan lórí show má sọ̀rọ̀ kan lórí show mi màá ní Yorùbá ló máa ń lóṣù tí kò ẹ̀ máa ń dọ̀bálẹ̀ táwọn ìwádìí ẹni Yorùbá òkò ó máa ń fọ́nì sí pé àwọn ìṣẹ́pẹ́ ní Yorùbá òkò tẹ bá ń gbẹ́ Yorùbá ẹyọ kan létí Yorùbá kejì lè máa wò yín ṣùgbọ́n tó bá ti pé ó ti dìjà gbóró ní mo táwọn Yorùbá tó kù ti máa jáde wá Tinubu APC ní Tinubu PDP ní Sunday Igboho tó di pé Buhari nìkan lọ pa tẹ́bá wáyé pé Sunday Igboho ìgbà tó jáde kò jáde wípé òun fi ṣòṣèlú kátó sọ pé gba Yorùbá nation kíní kan ikọ́ àbí itọ́ ló bí kun wá mọ ibà ṣòbí ẹkún ló bí kun Sunday Igboho kọ́kọ́ jáde pé a fẹ́ gba Yorùbá nation tó pé insecurity yìí náà ń ṣẹlẹ̀ ní insecurity o àlèmá òkú máa pa wá o àlèmá òkú náà kọ́ máa pa wá o oníwọ̀n lọ bá bàbá wọn lórí Sunday Igboho gbowó fún àwọn ìgbà lóòótọ́ náà pa àwọn èèyàn tó wá pa Dr. Aborode nílẹ̀ Yorùbá ṣe rí ìwòye ẹ̀yin èèyàn wa nípa tẹ́ bá fẹ́ àwọn kan ti sọ pé kí náà pé kí dẹ́ni yẹ pé péjì Yorùbá wuyì lẹ́ẹ̀kan wọ́n ní intermediary wọ́n sọ lédè Yorùbá ògbìfọ̀ wọ́n ní péjì Yorùbá wuyì ní ògbìfọ̀ láàrin President Tinubu àti araalu alaye ẹ má kó páńpẹ́ sí mi lọ́wọ́ wọ́n ní péjì Yorùbá ṣé ìta bá ti fẹ́ a máa sọ Tinubu náà wọn kan gbọmọ wọlé tí wọ́n máa gbọ́ oríṣiríṣi àdéhùn èèmọ Ìgbòho sábẹ jẹ tó yẹ kó ní listing yẹ tí wọ́n sọ̀rọ̀ Tinubu pé Tinubu ní listing yẹ àwọn yẹn máa sọ pé àmọ́ support Tinubu wọ́n yẹ sọ mí lọ́wọ́ ọmọ bàbá olódò dẹ Tinubu ní ó ní listing yẹ bẹ̀tà ṣe president mélòó ló fẹ́ gbọ́ tàbá continue pé nǹkan báyìí la fẹ́ bẹ ṣe ń wo ṣòwò àyè tó dákẹ́ rúrú bí ẹni tó yẹ olùdákẹ́ bí ẹni tí ò lè gbé mi lọ yìí àwọn alágbára wà lórí ètò yìí tí wọ́n ń wo ṣó yìí when we talk they know what we want even though Yorùbá wí mi ò gba sísì o I am just doing this wípé ọmọ Yorùbá ni mí mo dẹ̀ fẹ́ kí ìran mi àwọn tó wà lókè òkun everybody lè wálé àwọn tó wà nílé kẹ́bí wọ́n lè balẹ̀ káwọn náà lè there are something ìjọ ìwọ ṣe dé tí mo rí mílẹ̀ ẹ̀hún mìríndà ọ̀rọ̀ bọ̀ mìríndà ọ̀rọ̀ bọ̀ rèé méjì péré ló kù bẹ́ẹ̀ ní store tí mo ti rí mo ra méjèèjì mìríndà ọ̀rọ̀ tó wà nínú mìríndà oníke wà bíi ìtàwọn ará ọ̀ mìríndà oníke ńláńlá mìríndà ọ̀rọ̀ bọ̀ ti Nàìjíríà yẹn ó dàbẹ̀ ní wípé mi ò bó ṣe rí lára mi ọmọ Tinubu tó bá tí ṣe ìbá tún dọ́dọ̀ yìí àwọn táwa lókè òkun a fẹ́ wálé ilé ò ṣe é wá ṣé ọ̀rọ̀ security rep network yìí ṣé ẹ ní padà sọ di òṣèlú mú lórí Sunday Igboho ṣàlọ́wọ́ àti gbogbo àwọn tá à ń pariwo. a ò ní ìjùbá ìlọlọ